kókó inú ìròyìn ti àṣálẹ́ òní. Àwọn alẹ́nulọ́rọ̀ ti tako àhesọ àwọn ènìyàn lórí abẹ́rẹ́ àjẹsára ti COVID-19 pé kò dára. Ọwọ́ àwọn àjọ NSCDC ti tẹ ìyálé ilé kan ẹni ọdún 52 tó fi àwọn ọmọ wẹ́wẹ́ ṣe ìwé ẹrú. Ẹ káalẹ́ ẹ̀sìnkú ọrọ̀ ajé òní. Ìròyìn tàṣálẹ́ òní ló dé sétí gbọ̀nyìn láti iléeṣẹ́ NTA Ijebu ode. Ìkànnì alárágbà ìdá Abíọ́dún Ajíbọ́lá oníròyìn yìí. Àwọn alẹ́nulọ́rọ̀ lórí ìgbógun ti àrùn aṣekúpani COVID-19 ti fẹnu ọ̀rọ̀ jóná lórí àsọdájú pé abẹ́rẹ́ àjẹsára náà jẹ́ abẹ́rẹ́ tó dára tó sì ní ìfọ̀kànbalẹ̀ nínú. Ọ̀rọ̀ òtítọ́ ìjọyọ lákòókò ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan èyí tí ó wáyé ní ilé ìtura ti Rollac ní ìlú Ìjẹ̀bú Òde. Akọ̀ròyìn wájú ẹ̀ Ìpòpọ̀ ọlá ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lọ́wọ́ ẹgbẹ́ síwájú sí i. Alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ìyẹn Honorable Túndé Ẹ̀mílọ́lá Gaza ti gbé àbá ètò ìṣúná owó ti ọdún 2022 lọ síwájú àwọn ìgbìmọ̀ aṣòfin fún àbójútó àti ìbọwọ́lù. Ẹ̀wẹ̀, iye owó àbá ètò ìṣúná náà jẹ́ bílíọ̀nù 3 náírà ó lé díẹ̀ tí ìdá ìkó 6 owó náà sì fi lé sí ti ọdún 2021 tí ó kọjá lọ. Akọ̀ròyìn wájú ẹ̀ Púpọ̀ lágbẹnu alága Ẹ̀mílọ́lá ṣàlàyé pé lákòókò ètò ìṣèjọba òun yóò rí wípé gbogbo ọ̀nà tí àpò ìkówó sí ilé iṣẹ́ ìjọba ìbílẹ̀ náà ti ń jò ni òun yóò dé pa ẹgbẹ́ síwájú sí i. A ti gbé ètò ìṣúná lọ sílé aṣòfin ìbílẹ̀ Ìjẹ̀bú Òde. Èròǹgbà wa ní pé ká ṣe àtúnbí ní ìṣàkóso ìbílẹ̀ Ìjẹ̀bú Òde. Owó ìṣúná tí a ní a fẹ́ ná yìí ní ọdún tún tá wà yìí, èyí tó jù nínú owó tá a ná ní ìbílẹ̀ yìí àti Àbújá ló ti ń wá. Ìpín 2 péré nínú 100 ni owó tí à ń rí láàrin ìbílẹ̀ wa. 118 nínú ẹ̀ owó tó wá látàbújá ni. Ṣùgbọ́n gbogbo owó tó wá látàbújá kò tó gbọ́ bùkátà Ìjẹ̀bú Òde. Tá a bá sanwó tíṣà, tá a sanwó àwọn òṣìṣẹ́, tán san pension, owó àwọn ọba, owó tó wà ńlẹ̀ tó máa kò kú nǹkan lẹ̀. Ó kù pé kí ìjọba ìpínlẹ̀ kí wọ́n máa ràn wá lọ́wọ́. Láti ìgbà tá a ti dé, nǹkan tíjọba ń ṣe nìyẹn. Àwọn náà máa ń ran gbogbo ìjọba ìbílẹ̀ lọ́wọ́ láti san owó òṣìṣẹ́ kó má bàa sí pé òṣìṣẹ́ ò rí owó gbà. So èròǹgbà wa nínú ètò ìṣúná tí a gbé lọ yìí ni pé kí a gbìyànjú kí a wo bí àwọn owó tí a ń rí ní ìbílẹ̀ bí ó ṣe lè gbé pẹ́lí lọ sókè. Tá a bá rí eléyìí ṣe, èròǹgbà ni pé kí a tún àwọn títì wa ṣe, kí a ṣe nǹkan tí ó máa dùn àwọn aráàlú nínú. Ètí gómìnà wa ń ṣe pọ̀, kí a kún wọn lọ́wọ́ láti ìjọba ìbílẹ̀. Àwọn àjọ ẹ̀ṣọ́ elétò ààbò ara ẹni ní ààbò ìlú ti fi ọwọ́ òfin mú obìnrin ẹni ọdún 52 kan tó ń fi àwọn ọmọ wẹ́wẹ́ ṣe òwò ẹrú. Bákan náà ni orí kó àwọn ọmọ 7 yọ lọ́wọ́ afurasí náà. Nígbà tí ó sọ̀rọ̀, ọ̀gá àgbà àjọ náà Kọ́láwọlé Táíwò ní àwọn ti fi ojú arábìnrin náà hàn sóde nílùú Abẹ́òkúta tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn. Lékan Àgbọ̀dẹ̀ ló jábọ̀ ìròyìn. Ní báyìí a ó sẹ́mi mu díẹ̀ fún ọ̀rọ̀ ìṣítí ráńpẹ́. Ìròyìn ṣe tẹ̀síwájú. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé kókó lẹ́gùn yán ṣùkú lọ́kọ̀ àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ọkọ̀ gbòógì níléèwé gíga Àtìbà yunifásitì ń ṣe. tá a bá ní kẹ́dàálẹ̀ kátùsà bí òṣùmà rẹ̀ ṣe yọ tẹ́tẹ́ láwọ̀ sọ́mọ̀ ní Àtìbà yunifásitì tó kalẹ̀ sílùú Ọ̀yọ́ ṣe yọ láàrin àwọn akẹlẹgbẹ́ rẹ̀. Ìwé ẹ̀rí wọn múnádóko ètò ẹ̀kọ́ wọn sì mọ́yẹ́ lórí. Pẹ̀lú àwọn ètò ẹ̀kọ́ bíi nursing science, medical laboratory science, public health, accounting, economics, agricultural extension and rural development àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ tó o bá ti gba 140 máàkì 140 níbi ìdánwò UTME
tàbí jù bẹ́ẹ̀ lọ tó sì tún wá ní kírẹ́dìtì 5 tó yanrantí nínú ìdánwò WAEC tàbí NECO tara ṣàṣà kó wá darapọ̀ pẹ̀lú iléèwé Àtìbà Yunifásítì. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó lè pèsè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 08103494152 tàbí 08038579822. tàbí kó o kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.atibayunifasity.edu.ng. Àtìbà Yunifásítì, ọ̀kan pàtàkì lára yunifásítì tí ìjọba Nàìjíríà lù ló ń tẹ̀. Ẹ káàbọ̀ padà. Ìjọba àpapọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ ìdàgbàsókè ilẹ̀ Áfíríkà tí ń ṣètò ìrónilágbára fún àwọn àgbẹ̀ olókòwò kéékèèké ní ìpínlẹ̀ Ondo láti lè jẹ́ kí oúnjẹ sùn wá bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, akọ̀ròyìn Olúbùkọ́lá Àdúwò bá wà níbi ètò ìrónilágbára náà. Àdúgbò Ìfẹ́dàpọ̀ jẹ́ àgbègbè tí àwọn olùgbé ibẹ̀ kó ara wọn mọ́ra nínú ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì fẹ́ kí ìjọba ṣojú tótó sí àgbègbè náà. Ọ̀rọ̀ yìí wáyé lákòókò tí àdúgbò náà ń ṣe ayẹyẹ ọdún kan wọn, èyí tí ó wáyé nínú ọgbà iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti St James United Àtìbà. Akọ̀ròyìn wa Joel Pópóọlá wà níbi ayẹyẹ náà níbi tí wọ́n ti fi àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́lá tí wọ́n sì tún ṣe ìfilọ́lẹ̀ ilé ẹgbẹ́ àgbègbè náà. Ẹ wo bí ayẹyẹ náà ṣe lọ. Ẹgbẹ́ ìdàgbàsókè Ìfẹ́dàpọ̀ ni ó ti ń jẹ́ kí ìlọsíwájú dé bá àwọn agbègbè tó rọ̀ mọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láti ṣe iṣẹ́ ìlú. Ìpàdé àpérò àpèjẹ tí wọ́n ṣe láti kówó jọ fún ọ́fíìsì tuntun fún ẹgbẹ́ ìdàgbàsókè yìí ni ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ. Kọmíṣánná fún iṣẹ́ pàtàkì amòfin Olúfẹ́mi Ògúnbànwò gbóríyìn fún àwọn tó ń tukọ̀ Ìfẹ́dàpọ̀ fún akitiyan wọn láti mú ìtẹ̀síwájú bá agbègbè wọn. Ó ṣèlérí fún wọn pé ìjọba yóò ṣe àtìlẹ́yìn tó yẹ fún wọn. Alága ìjọba ìbílẹ̀ Odò Ògbólú àti àwọn lẹ́nu lọ́rọ̀ tí wọ́n ń fi àmì ẹ̀yẹ dá lọ́lá ní ẹgbẹ́ náà ń kó ipa ribiribi nínú ìdàgbàsókè agbègbè náà. Tí àwọn CD àti CDC tí wọ́n ń kó nípa ìsowọ́pọ̀ ìdàgbàsókè pẹ̀lú ìjọba ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn tí wọ́n dẹ̀ wà níta ní sáà yìí wọ́n ń ṣe ribiribi méje yàyà mẹ́fà. Gbogbo prógráàmù ìjọba ni wọ́n rí wípé àwọn jẹ́ kí àwọn aráàlú kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa tẹ̀lé ètò bí ètò ìlera, ètò ààbò tó ń lọ káàkiri ti COVID-19. Wọ́n bá wa sanitize àwọn èèyàn. Alága ikọ̀ Ìfẹ́dàpọ̀ Ọmọọba Adésànyà Daniel nínú ọ̀rọ̀ tirẹ̀ rọ àwọn baálẹ̀ láti pèsè ilẹ̀ tí wọ́n máa fi kọ́ ilé ẹgbẹ́ Ìfẹ́dàpọ̀. Bẹ́ẹ̀ náà ni ó rọ àwọn aṣojú ìjọba láti pèsè ohun amáyédẹrùn bí ọ̀nà tó jágere àti iná mọ̀nàmọ́ná. Ní 2019 ni a ṣe àkójọpọ̀ láti jẹ́ area CDC. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ, àwa tí a kórajọ náà ni a wà lénìí ní tí a ti tún gba ìwé ẹ̀rí lọ́wọ́ ìjọba ní ọdún 2020. Ní 2021 a ṣe àjọyọ̀ ọdún kan. 2022 la wà yìí tí a wá ń ṣe àjọyọ̀ community day láti fi gbogbo àwọn CDA wa hàn ìjọba wípé àwa ń kọ́ à ń ṣe CDA ní agbègbè wa. Agbègbè yìí ń gbòòrò sí àwọn ìgbìyànjú tó ti wà látẹ̀yìn tó jẹ́ wípé àwọn ará ìlú wọ́n jìnnà sí àwọn olórí ìlú. Àwa ti rí wípé gbogbo ẹ̀ àti jẹ́ kí ìmọ̀ wa kó ṣọ̀kan. Wọ́n ti ń promise wa, a dẹ̀ dúpẹ́ pé ìlérí náà ó máa di mímúṣẹ. Ilé ẹgbẹ́ yìí máa jẹ́ ibi tí ó máa jẹ́ ibùjókòó ẹgbẹ́ tí gbogbo wa máa ti máa ṣèpàdé tí ìtẹ̀síwájú máa wà fún ẹgbẹ́ ìdàgbàsókè ní agbègbè Ìfẹ́dàpọ̀ area CDC. Eré ìbílẹ̀ lóríṣiríṣi náà wáyé ní ètò náà.
tó ká tó fàdàgbà ètò ìròyìn tàṣálẹ́ òní kọ́ ẹ jẹ́ ká wo kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. àwọn alẹ́ lọ́rọ̀ ti tako àhesọ àwọn ènìyàn lórí abẹ́rẹ́ àjẹsára covid-19 wípé kò dára. lákòótán ọwọ́ àwọn àjọ NSCDC ti tẹ ìyáálé ilé kan ẹni ọdún méjìdínláàádọ́ta tó ń fi àwọn ọmọ wẹ́wẹ́ ṣe òwò ẹrú. tó tọkọ̀ bá ròkun tó bá rọ̀ṣà dandan ni kó forí fẹ́ lébùté. ìròyìn wa tàṣálẹ́ òní kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ NTA Ijebu ode ìkànnì alárágbà yìí dá èmi Abíọ́dún Ajíbọ́lá Ajíjọlá Ànábì oníròyìn yín ló ń dágbére fún yín lálẹ́ òní pé òun ayọ̀ la ó sùn.